ògbóǹtagì obìnrin eléré onífíìmù tó mòye mèdè ọ̀rọ̀ ni Adébọ́lá Ayénúọlá tí wọ́n ń pè ní Adébọ́lá Bọ̀lẹ́ntì. bàbá ní kí n máa fayọ̀ jáyé orí mi. ó ní kí n máa fayọ̀ jáyé orí mi. ó ṣe rí gangan nìyẹn. ó ti dé pẹ̀lú ìkójáde orin Ajé Olókun. Ajé Olókun jọ̀wọ́ wá filé mi ṣe bùgbé o. Ajé Olókun. pẹ̀lú ìfilọ́lẹ̀ orin Ọba Jídára. ó yàn lára ire. Jídára tó dáa. ọjọ́ Sunday 18th of April. ìní kẹ̀kẹ́ bú yẹríyẹrí ètò ìfilọ́lẹ̀ yìí máa sọ kutu wọ̀wọ̀ ní Adé Super Hotel. ní Lẹ́ṣà Road Àkúrẹ́ by 12 noon. ẹ wò ó tí a bá yọwọ́ ọ̀tẹ̀ àti ẹ̀tanú kúrò. ìràwọ̀ òṣèré ọmọ tó ṣe é fi yan gani Bọ̀lẹ́ntì. torí ó mọrin ó mèrè ó mèdè ó mọ̀lú ó gbọ́rọ̀. ó mà kárí àti ẹ̀mí lọ́lọ́ dédé tó jọmọ́ creative work of art etymologically and cinematographically. gbogbo dance àti music rudiments ló yé dànù dànù. chief launcher guest of honour àtàwọn àlejò kàǹkàǹkà pẹ̀lú àwọn olórin tó halẹ̀ ló máa péjú ń bẹ̀. Ajé Olókun àti Ọba Jídára yóò di kíkọ́ jáde ní 18th of April ní Adé Super ó dẹ̀ máa súpà yàtọ̀.